ẹjẹ́ àtúmọ̀ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta a kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún kérésìmesì tó ẹ̀sẹ̀ rí kọjá lọ pẹ̀lú ògo ọlọ́run ara rí àlàáfíà ẹ̀mí gígùn tí sànyà lágbára ọlọ́run náà lájọ fi ṣe ọdún tuntun tá a jọ ń wò lọ́ọ̀kan yìí onílọ́jọ́ kejì ọdún kérésìmesì àna ọlọ́run aláàyò nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi Àjàó Àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹwà èdè Yorùbá TV náà la tún wà níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan kárìn kápọ̀ níwé tá ń kà lọ́wọ́ orí 12 ni mo láti tẹ̀ síwájú sẹ́gbàgbé àkọlé tí bẹ́ẹ̀ òfófó àlejò òfófó àlejò wọ́n mọ̀ pé gbogbo yín náà lè ń gbádùn Lápàdé Tàfá àti àwọn ìsọ̀ǹgbẹ wọn Audu Karimu ẹ̀rán ti Jídé dókítà Súlẹ̀ Aláyìímọ́ awakọ̀ mo nígbàgbọ́ pé gbogbo wa náà là ń gbádùn rẹ̀ ẹjẹ́ àtúwà nǹkan fìdílé ká tún jọ gbádùn eléyìí síwájú àti síwájú sí i òfófó àlejò làkọlé tí ń bẹ lórí 12 òtẹ́ẹ̀lì àsùnnára ní Ìyágànkù ní Súlẹ̀ wá Lápàdé àti àwọn tí wọ́n jọ ń wá ibi ìsádi lọ ó dé iwájú ilé èrò yìí ó dá mọ́tò dúró ó sì paná ọkọ̀ gbogbo wọn sọ̀kalẹ̀ wọ́n gba ọ̀nà kọ̀bì tí wọ́n ti ṣètò rẹ̀ lẹ̀ lọ ètò àṣírí Lápàdé ti ṣe bí bàálù ti bá kọ̀bì yìí lẹ̀ kọ̀bì kẹta aládàákọ́ nínú ọgbà ilé èrò náà yàrá 4 ló wà nínú kọ̀bì tí wọ́n ti bà sílẹ̀ yìí wọ́n ti yan yàrá kan fún ìlò Lápàdé ọ̀kan fún ìlò Báyọ̀ Akínwùmí ọ̀kan àjọlò Láìdé àtijọ́ Ládé ọ̀kan yòókù fún ìlò Tàfá bí Súlẹ̀ náà bá fẹ́ àti nígbà tó bá wà nítòsí ó lè bá Tàfá lo yàrá kan náà máa lọ máa bọ̀ ní ti Súlẹ̀ wọ́n ti ṣe gbogbo ètò yìí sílẹ̀ ó sì gún régérégé gbàrà tí pàjáwìrì tó yọjú ti ṣẹlẹ̀ ní Lápàdé ti lọ fi fóònù pé ọ̀gá iléeṣẹ́ òtẹ́ẹ̀lì náà tó sì ti bá a ṣètò yìí pé òun ò lo kọ̀bì yìí fún ọjọ́ 2 tàbí 3 tàbí jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú nítorí a kì í mọ̀ o òkèèrè ni olójú jèjì ti mú ẹkún sun ńgbà tí ilẹ̀ wá bẹ̀rẹ̀ sí pòyì tí àwọn àlejò ilé rẹ̀ sì kọ̀ láti padà sílé wọn nítorí ẹ̀rù ìjàmbá tó ń bà wọ́n tí Audu náà ò sì jẹ́ kí Lápàdé ó rí mọ́mí nínú ilé rẹ̀ tó jẹ́ pé lemọ́lemọ́ ló ń pààrà ilé rẹ̀ lọ́sàn-án lóru tó ń lọ tó ń bọ̀ bí ẹni tó ń lọ sóko etílé ní Lápàdé ti rọra dọ́gbọ́n ṣètò kọ̀bì yìí sílẹ̀ a kì í dúró de ọjọ́ àjò ká tó rí ìkànnà ǹgbẹ́ kọ́lọ́fín ni kọ̀bì yìí wà kọ̀bì kẹta aládàákọ́ nínú ọgbà òtẹ́ẹ̀lì ọ̀rẹ́ Lápàdé kan ló ní òtẹ́ẹ̀lì yìí àwo Lápàdé ní í ṣe látọ̀sán ni Akínwùmí àti Láìdé ti kó sínú yàrá tiwọn tí wọ́n ti fara pamọ́ níbẹ̀ ẹ̀ẹ̀mejì ni Lápàdé ti fi fóònù pè wọ́n wá kópa nínú ètò àrà tó ń dá àti idán tó ń pa ní Mọ́níyà àti níbẹ̀ Yẹrúnkà òtẹ́ẹ̀lì yìí ni Akínwùmí àti Láìdé ti jẹun ọ̀sán wọ́n sì ti ṣètò oúnjẹ alẹ́ sílẹ̀ fún Lápàdé àti àwọn tí ń bá a bọ̀ wọ́n ti ṣètò pé kí àwọn aláṣẹ ó pèsè àmàlà gbígbóná pẹ̀lú ọbẹ̀ ẹ̀yọ̀ ẹran ọ̀gbẹ́ kíndìnrín ẹran ẹ̀dọ̀ ẹran ọkàn ẹran sàkì àti abọ́dì bí àtútù tó ń làágùn sìnkìn ni wọ́n pè sílẹ̀ di Lápàdé àti mínírà ẹlẹ́rìndòdò tó ti ṣẹ̀wọ̀n fún àwọn tí kì í bá mu bíà bí ènìyàn bá gbádùn kó kúkú gbádùn dọ́ba èwo ni ká fẹ́ jayé ká máa yọ ayé jẹ wàhálà gbogbo tí wọ́n ti ṣe yẹ kó parí sórí ìgbádùn àti ìdẹ̀ra Lápàdé àti àwọn tí wọ́n bá a dé wọnú ọgbà òtẹ́ẹ̀lì wọ́n sì pe ara ògiri dé kọ̀bì tí wọ́n ti pèsè lẹ̀dẹ̀ wọn láì ṣẹ̀ṣẹ̀ mọ yà ní yàrá tí wọn ìbá ti forúkọ sílẹ̀ tàbí ní yàrá ìgbàlejò tayọ̀tayọ̀ ni Akínwùmí àti Láìdé fi kí wọn káàbọ̀ ìta ti wá pé ìrọ́ sì ti pé báyìí rẹbutu kí wọ́n wá bẹ̀rẹ̀ ní pẹrẹ olóko Lápàdé ti aago ara ògiri láti sọ fún wọn ní ilé ìdáná pé ó tó àkókò tí wọ́n máa gbóúnjẹ bọ̀ ọ̀tẹ̀ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ ṣùgbọ́n aago ọ̀màdúró nítorí náà ọ̀ràn Súlẹ̀ pé kó lọ sọ fún wọn bẹ́ẹ̀ níbẹ̀ Súlẹ̀ ìwọ ni kó lọ sí kíṣìnì sọ fún wọn pé kí wọ́n máa gbóúnjẹ wa bọ̀ mọ́níjà ìwọ má yọ fòkìfòkì kiri mọ́nì akínmẹ́ni tí yóò rí ọ tí yóò sì mọ̀ ọ́ dẹ́rẹ́bà níwọ Súlẹ̀ dẹ́rẹ́bà láyé mọ̀ ọ́ sí bí wọ́n bá rí ọ wọ́n rò pé o gbé èrò kan wá sí òtẹ́ẹ̀lì ni ọ̀sẹ́ni tí yóò fura sí ọ fèrèfèrè rẹ kò ní mú ìfura lọ́wọ́ wá lọ sọ fún wọn ní kíṣìnì pé a ti dé gbowó dání kó san iye tó bá jẹ́
àtàárọ̀ láti mébì mọ́ra ìpápánu lásán ni ẹlòmíràn ti fi kanu lónìí ẹlòmíràn ò tí ì bòkèlè bí ẹni tí ń fẹnu ilẹ̀ jẹ ni. Súlè dìde ó jáde lọ ó wá kú Lápàdé Akínwùmí Jọládé Láìdé àti Tàfá níjókòó. Lápàdé sáná sí sìgá kan ó mú. Jọládé súnmọ́ tẹlifíṣàn ó sì àwòrán àwọn tó ń gbá bọ́ọ̀lù ló sì jáde níbẹ̀. Ẹ kú fàájì o ẹ̀yin ènìyàn, ẹ kú iṣẹ́ látàárọ̀, ẹ kú àforítì, ẹ kú àfọkànyàn. Iṣẹ́ wa ò tí ì parí o, bóyá ṣẹ̀ṣẹ̀ dójú agbámi ni o. Àṣà àti mọ́rú iṣẹ́ ńlá tá a dojú kọ a sì ti ríbi tá a dàyà kọ níbẹ̀. Ó yẹ kí àwọn ọlọ́pàá ó ti kó àwọn kọ̀lọ̀ràn sí tá a ti lù ní àlùdẹ̀dẹ̀ wọ́n mọ̀ yangan o pé àwọn làwọn ṣiṣẹ́ ọ̀hún, pé àwọn ni àwọn fojú gbooru fa àwọn ọ̀daràn ń jáde ńgbè tí wọ́n sá sí àwọn wọn mọ̀ o ní tó bá wù wọ́n ni wọ́n lè sọ ìyẹn ọ̀kan àwa ohun tí àwa fẹ́ ti ṣẹlẹ̀ ìyókù náà kò sì lè pẹ́ mọ́. Ọwọ́ wa ti tẹ àwọn aforípamọ́ṣe bí a sì ti rọ́nà àti san díẹ̀ padà nínú olè tí wọ́n ń ja ará ìlú káàkiri. A ò lè san gbogbo rẹ̀ tán ṣùgbọ́n ìwọ̀n tá a bá san ara rẹ̀ náà ni. Ní pàtàkì a ti dá jìnnìjìnnì bo àwọn ọmọ ẹgbẹ́ burúkú náà yóò sì jẹ́ ìbẹ̀rù fún wọn láti dásà à ń sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́ láti òní lọ. Bí a dúró níbi tí a dé yìí tí a kò ṣe ju bí a ti ṣe yìí lọ a ṣe díẹ̀ níbẹ̀. Tàfá forin sí ó ní bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. Lápàdé gbà bẹ́ẹ̀ ó fara mẹ́rọ àti orin Tàfá ó ní bá a ti fẹ́ orí ayọ̀ ló sì yẹ ká máa yọ̀ nítòótọ́ ṣùgbọ́n áùdù ọ̀rẹ́ mi àtàtà ń kọ́ ṣé inú rẹ̀ ó dùn sí ìrànlọ́wọ́ tí a ṣe fún un. Yóò ti máa wá wa kiri ní báyìí láti tìràn mọ́ wa láti wá ẹ̀sùn kà sí wa lẹ́sẹ̀ ká dúpẹ́ pa àríbi forípamọ́ sí níyìn fúngbà díẹ̀. Bó bá tó ọjọ́ mẹ́ta mẹ́rin ká wá yọjú sí gbangba ká máa rìn ká máa yan ká sun oorun àsùnnára níyìn bí orúkọ òtẹ́ẹ̀lì yìí ká máa sinmi ká máa mú fàájì. Tàfá já àlùbọ́sà sí ó ní òtẹ́ẹ̀lì àsùnnára ká sùn ká máa nára wa ṣùgbọ́n bí mo bá sùn ṣe ẹnikẹ́ni bá nà mí ní tèmi olúwa rẹ̀ dán tán o àbàrá kékeré ni yóò fi gba nílà o èmi láyé mi n ti de egun ẹja há gbogbo yín lọ́rùn mo yọ ti yín kúrò níbẹ̀ o bàbá àlàyé bàbá àgbàlagbà ìgbọ́n kò sẹ́ni kankan tó tún jọ mí lójú ní gbogbo ilẹ̀ yìí o kò sẹ́ni tó dá lóhùn. Aláṣẹ ni Tàfá a kì í sì bá ẹlẹ́nu jẹnu bóyá ìlóye ló ń da Tàfá láàmú ni o bóyá ẹ̀gọ́sì ni tí ẹnìkan ní sáàyè. Lápàdé ń fa sìgá rẹ̀ jẹ́jẹ́ àwọn tó fẹ́ wo tẹlifíṣàn wò ó wọ́n ń dúró de Súlè tó lọ sí tó ń jẹ alẹ́ wá ọpẹ́ díẹ̀ kí Súlè ó tó padà dé. Aré ló sì sá wọlé dé wọ́n ti ń gbóúnjẹ ọ̀hún bọ̀ gbé kíni bọ̀ alàgbà òkété ti bórù ọ̀rọ̀ ti bẹ́yìn yọ. Ọlọ́run ló ṣe é kó jẹ́ pé ọ̀nà yàrá ìgbafẹ́ mo gbàdé kìsìnì kí mo dé yàrá ìgbafẹ́ sí o. Kọ́bùrù Adékọ́lá ni mo rí níjókòó mo bá sọ pé kí n fún un ní bí àkàn o àbẹ́ẹ̀lẹ̀ lábẹ́ abiyamọ ó ní ẹnu iṣẹ́ lòún wà ohun ọ̀kan wọ́sọ́ọ́sẹ́ ni mo ní a níwò yìí oníṣẹ́ pàjáwìrì ni ó ní gbogbo tẹ̀sán ọlọ́pàá tó wà nílùú Ìbàdàn làwọn ọ̀gá wọn ti pàṣẹ fún pé kí wọ́n máa ṣọ́ gbogbo òtẹ́ẹ̀lì tó lórúkọ ní àdúgbò wọn tàbí ní sàkání wọn láti máa ṣọ́ ẹnìkan tí wọ́n ń pè ní Lápàdé. Wọ́n fún wọn ní fọ́tò rẹ̀ pé bí àwọn bá rí i kí àwọn má sọ fún un pé ẹnìkan wà kí àwọn ọmọ sì dásà pé àwọn ò rí dáa mú ṣùgbọ́n kí àwọn ó fi ẹ̀lọ́ ẹ̀ ló pe tẹ̀sán ẹlẹ́yẹlé kí àwọn sọ pé àwọn rí Lápàdé ọ̀hún. Wọ́n ní bí ẹnikẹ́ni bá kẹ́fín rẹ̀ tó yẹ sọ fún wọn ní ẹlẹ́yẹlé wọ́n dá ọlọ́pàá síbi tí wọ́n bá ti gbúròó rẹ̀ yìí. Wọ́n ní kì í ṣe pé Lápàdé ọ̀hún dáràn kankan ni o tàbí pé ọ̀sẹ̀ sófin o ṣùgbọ́n ó di dandan láti rí kíákíá kí arúfin kan tí ọwọ́ tẹ̀ tó ń kú lọ kó tó jẹ́ ìpè Ọlọ́run. Tàfá ní àwọn màgbọ́n o wọ́n fẹ́ kẹ́ wá wu ẹni tó ń kú lọ ṣé wọ́n sọ yín di dókítà ni wọn ò lè pe dókítà Jídé ni àbí wọn ò mọ ìlú rẹ̀ wọn ò tilẹ̀ sorúkọ ọsibítù tó nítọ̀hún wà àwọn dìndìnrìn. Lápàdé wo tàánú Tàfá yìí ọmọ ọ̀ràn lọ́rùn o Súlè ló tún fọhùn
èmi ọmọ ẹni tí wọ́n rí mú o tó ń kó lọ o, ṣùgbọ́n Adékọ́lá ní gbogbo ilé rédíò àti tẹlifíṣàn ló ti ń polongo ìkéde náà ní wákàtí látàgò 10 alẹ́. Mr. Adékọ́lá ti ń fún mi lódú ọ̀rọ̀ yìí ní èkejì rẹ̀ kan ti ṣẹ́wọ́ sí agbàwó kan pé kó wá fún àwọn ní kíndìnrín ẹran méjì kó jẹ́ 6 lápapọ̀ kí àwọn náà ó máa fi mutí. Agbàwó wá sọ pé kíndìnrín ti tán rẹ̀ wípé ọwọ́ èyí tí àwọn ní àwọn ò fún ọ̀rẹ́ ọ̀gá àwọn tó ti ṣètò rẹ̀ sílẹ̀ látọ̀sán. Ó ní Lápàdé ni ẹni náà ń jẹ́, hòtẹ́ẹ̀lì àwọn ni yóò wà fún bí ọ̀sẹ̀ kan. Tàfá tún sun sọ̀rọ̀ bí èsì rẹ̀, wọn ò bí ọlọ́pàá kankan dá bẹ́ẹ̀ o. Ó fẹ́ jẹran tí bàbá ti bẹ̀ wọ́n sílẹ̀, yóò jiyàn rẹ̀ ní ṣubí. Màá bá ná tán bí owó ni, ajá ni yóò jẹnu ẹ̀. Ọmọ kàtá sórí ní ẹgbọ́ tèmi ọjà rí bàbá. Bí mo ti ń gbọ́ báyìí, orí mi fẹ́rẹ̀ fò kúrò lọ́rùn mi. Ọlọ́pàá náà béèrè pé ṣé ó dájú pé Lápàdé ọ̀hún ń bọ̀. Agbàwó ní kò ní ṣàìwá, ó kàn lè pẹ́ kó tó dé ni. Ó ní àwọn kan tilẹ̀ ti dé nínú àwọn ẹmẹ̀wà rẹ̀ látọ̀sán. Lápàdé ọ̀hún ló ní kí wọ́n wá dúró de òun. Mo gbọ̀n rìrì sínú, ṣùgbọ́n n ò jẹ́ kó hàn pé ọ̀rọ̀ náà jó mi lára. Mo bá àwọn ọlọ́pàá náà yọ̀ pé wọ́n ṣoríire, pé Ọlọ́run ti bá wọn bọ́ta búrẹ́dì wọn. Mo ní nírọ̀rùn ni wọ́n ò rí Lápàdé ọ̀hún mú. Wọ́n ní kí àwọn kọ́kọ́ lọ mú àwọn ẹmẹ̀wà rẹ̀ tó dé. Mo ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀ o, kí wọ́n má bàa fi ẹran ikún gbọn ẹran àgbọ̀nrín dànù. Mo ní bí wọ́n bá tètè kó àwọn ìpẹ́ rẹ̀ sí àwọn ìyókù ó tó yọjú, àti pé àṣẹ tí àwọn ọ̀gá wọn pa fún wọn ni pé kí wọ́n pẹ ẹlẹ́yẹlé ńgbà tí wọ́n bá rí Lápàdé mú, kì í ṣe àwọn ọmọọṣẹ́ rẹ̀. Mo ní ojú ni kí wọ́n yà tótó sílẹ̀, kí wọ́n fẹjú tótó láti rí Lápàdé nígbà tó bá dé, kí wọ́n máa ṣọ́ ẹnu ọ̀nà gbogbo tó wọnú yàrá ìgbàlejò àti gbọ̀ngàn ilé oúnjẹ pé Lápàdé yóò ṣàwájú oúnjẹ tó ti bẹ̀ wọ́n sílẹ̀. Mo ní kóbó ni wọ́n ò rí Lápàdé ọ̀hún he bí wọn ò bá fi wà wọn ara kún. Mo ní kí wọ́n kọ́kọ́ fi ọtí sára náà ṣá ká sì máa wẹ oríire wọn sílẹ̀. Tàfá ké rárá ó ní Súlè òpònú ni ọ́ o, kí ọlọ́pàá ó mú bàbá rere, òun bá wọn gbèrò ìkà ọ̀dàlẹ̀ ni ọ́. Súlè kan kò sí ni ó ní mo bá béèrè lọ́wọ́ ẹni tó ní òun fẹ́ jẹ kíndìnrín pé só lè jẹ̀gbín bí kíndìnrín ọ̀bá sí. Ó ní nígbà tóun ọ̀bá rí àdán òbẹ̀ náà ló kù tóun ò fi ṣẹbọ. Ni mo bá pe agbàwo, mo ní kó lọ sọ fún wọn ní kísìnì pé kí wọ́n mú ìpín 6 wá pẹ̀lú itan adìẹ 3 àti ìgò bíà 6. Ọlọ́pàá kan ní sítáùtù lòún mu. Mo ní kí wọ́n fún un ní ọ̀dẹ́kù 2. Ẹ̀gbọ́n nǹkan tó ń wí ni. Aláyé bàbá ó tún láyà ó tún wá sọ fún wa pé òun fún wọn lọ́tí, òun náwó fún wọn. Súlè ò dá Tàfá lóhùn, ọ̀rọ̀ tó ń sọ lọ ló ń bá lọ. Mo fi dè wọ́n mọ́lẹ̀, àwọn ọmọ fún àtẹnujẹ ni yọ́ pa wọ́n, kí wọ́n máa jẹ kí wọ́n máa mu kẹfẹ́ ráàyè tèrò pa. ńgbà ni mo fi wọ́n sí o, tí mo fi ń sáré bọ̀ wá sóhun tójú mi rí. Orí ayẹyẹ ni wọ́n wà tí mo fi ń bọ̀ yìí. Wọ́n rí dẹ́rẹ́bà tó wá kẹ́ wọn nítorí ọjọ́ iwájú. Lápàdé dààmú sínú kò jẹ́ kó hàn jáde. Ó rẹ́rìn-ín músẹ́ ni àgbàrójú fẹ́ kún sẹ̀rín. Ó ní ó kárí Súlè, ṣé òkúkú dé kísìnì mọ́ kísìnì sá? Ọ̀rọ̀ kísìnì nìyí. Mo fọgbọ́n sọ àwọn ọlọ́pàá mọ́lẹ̀, mo fi jíjẹ mímu fọ́ wọn nínú ká lè ráàyè farari lọ. Ẹ̀ ń sọ̀rọ̀ oúnjẹ. Ìwọ ilé bí o pa o Súlè, ebi ń pa èmi o, ebi kì í sì wọnú kọ̀ràn mìíràn ó wọ́ o. Tàfá òkúkú ní dákẹ́ kọ̀mọ̀jó oúnjẹ lọ, àti káfà jẹ̀gbọ̀n káfà rígá ó parí o. Mẹ́lẹ́njó bòlì ń jà, ẹni ebi ń pa ọ́ sàmọ̀ ewé tirẹ̀ ni. Lápàdé mọ̀ pé bàbá dáta sarán fásarán, asarán ò ní yárán sí i. Ó ní Tàfá àá jẹun, àjẹyó la ó jẹ pẹ̀lú, ṣùgbọ́n lálẹ́ yìí ìyín kọ́ la ti jẹun. Káwá bíi tá a ti rẹ́ mọ́mọ́ lọ, ká lọ jẹun níbẹ̀, bí ẹmu bá sì yí tán bẹ̀ a lè ra wísíkì. Bẹ́ẹ̀ yẹn ń kọ́ Tàfá ní ògógóró lèmi fẹ́ o. Wísíkì kì í jó nìyàn lẹ́nu o, bí omi àmù lásán ní rí lẹ́nu o. Ọ̀jọ̀gbọ́n ni yín o bàbá rere, ògógóró tó fẹ́ mu gan ló mu. Pàrágà ń kọ́ àmúbẹ́rísà. Mo gbà ká máa lọ síbẹ̀ bàbá pàtàkì. Tó ọyá ká máa lọ o. Ìlọ ń yá oníbodè apòmù. Wọ́n dìde gáú nílẹ̀ ní kí á mọ́ sá. Wọ́n gbọ̀nà ẹ̀gbẹ́ ọgbà jáde kúrò nínú òtẹ́ẹ̀lì. Wọ́n ṣe kósákósá débi tí mọ́tò Súlè wà níwájú ilé. Wọ́n kó sínú mọ́tò,
wọ́n fúnra wọn mọ́ nínú, mẹ́ta níwájú mẹ́ta lẹ́yìn. Súlè wá ń dàpárá láti gbọ́kàn wọn kúrò nínú ìjákulẹ̀ tó bá wọn. Ó ń dá wọn lára yá bó ti ń wakọ̀ lọ. ẹ̀rù ń ba Akéwùmí, Jọládé àti Láídé àyà wọn ń já, yàtọ̀ fún Lápàdé tó ti jẹngiri sínú hílà hílo, àti Tàfá tó ti dé sin ọ̀kọ́kú, àti Súlè tó gbọ́n ju asàrún lọ. Bá ò bá lè dúró jàmàlà gbígbóná, a lè lọ síbi tá ò ti rí kúdùrú jẹ ní Dùgbẹ̀ lóríta Jẹ́ríkò. Bí àkàrà bí ọ̀bá tí ì tán, tí alákàrà ọ̀bá tí ì kó gbálé, òyìnbó mu tí ì mọ́mọ́ kọ́, omi gbóná lájọ mu. Tàfá ní tó ní kẹ̀lẹ̀bẹ̀ ní kòkòrò, kí ẹ̀rẹ̀kẹ́ sá ti rí ọ̀kan fi yín tẹ̀, ṣùgbọ́n ó dùn ẹ̀mí ní tèmi o, ó dùn mí gan o. Lápàdé mi rí omi kanlẹ̀ bí adìẹ bá sáré wọnú òjò. Ká mọ̀ pé ohun tó fẹ́ mú níbẹ̀ pàtàkì ní fún un. Bí ọwọ́ ẹni ọ̀bá sì tètè kú dà, a kì í béèrè ikú tó pa bàbá ẹni. Ẹ wo èsì tí kú sójú ọtí o, kí ni fà á? Àìlèmójúkò ni. Èmi gan ibi ń já mi jẹ níkùn, ṣùgbọ́n bàbá pẹ́ jù. Bẹ́ẹ̀ lọ lóòtẹ́ẹ̀lì ń bí èsì tí kú sójú ọtí láàrí. Súlè ń wà wọ́n lọ, wọ́n dé Dùgbẹ̀, wọ́n wo oríta Jẹ́ríkò lọ́ọ̀gán. Wọ́n rí i pé alákàrà ò tí ì kó gbálé, ṣùgbọ́n ti ń palẹ̀ mọ́. Wọ́n yára kúkú kó gbogbo àkàrà tó ní ń gbá. Wọ́n bá ìyá alákàrà yẹn gbogbo ìyókù tán pátápátá. Wọ́n ra omi inú ọ̀rá méjì méjì fún ẹnì kọ̀ọ̀kan. Wọ́n wá ń jàkàrà, wọ́n sì mú mi sí i. Bí mọ́tò ti ń gbé wọn kúrò ní Dùgbẹ̀, bí wọ́n ti ń lọ lọ́nà Adámàsìngbà, Lápàdé tún wá rántí òwe àdán àtòbẹ̀ tí Tàfá sì pa lọ́nà Àpápá Ọ̀dàn. Bẹ́ẹ̀ náà ló tún ṣe òwe mìíràn pa láìpẹ́ yìí. Kò mọ̀ pé ní pẹlẹbẹ ní rogodo ni wọ́n pa òwe yìí, ní kẹ̀lẹ̀bẹ̀ ní kòkòrò kọ́. Tàfá mọ̀ọ́mọ̀ sí àwọn òwe náà pa ni, àbí ọ̀mọ́ jù bẹ́ẹ̀ lọ èyí ó wù kó jẹ́. Wọn ò sáàrí àmàlà jẹ báyìí lálẹ́ yìí, àkàrà ni wọ́n rí, ni wọ́n ń fi sóúnjẹ àjẹsùn. Wọ́n ti kọ́kọ́ fọwọ́ ara wọn mú àdán, fúnra wọn ni wọ́n sọ́ọ́lẹ̀ títí tó fẹ́ lọ. Ó sì wá ti lọ tí wọ́n rírí, ṣùgbọ́n orí bá wọn wọ́ òbẹ̀ tí wọ́n fi rọ́pò. Ọba mi kò dùn mí, ohun ẹni tí ọba rárá ń kọ́, fìrífìrí ọjọ́ kolombo. Wọ́n ń jẹ àkàrà tó ti gan, wọ́n mu omi ọ̀rá. Bí Súlè ti ń fi mọ́tò rẹ̀ gbé wọn lọ síbòmíràn láti lọ wọ̀sùn, láti lọ forí pamọ́ kí wọ́n tó kò lóòtẹ́ẹ̀lì, ní Súlè ti fọkàn Lápàdé balẹ̀ pé ó ní kọ̀rọ̀ kan o tí wọn ó ti sá lọ́wọ́ gbogbo ẹni tó ń wá wọn tó ń lé wọn. Lápàdé ò sì bá jiyàn. Gbogbo wọn wá fi ẹ̀mí àti àlàáfíà wọn tán Súlè, wọ́n fi gbogbo ayé wọn jìn. Kò sí kọ̀rọ̀ kọ́ńdù kan tí Súlè ọ̀mà dojúdojú ní gbogbo ìgboro Ìbàdàn. Kódòrú omi inú ọ̀rá, wọ́n ń jẹ wọ́n mu. Ẹ̀kan náà ní Súlè tẹ bírèkì ọkọ̀ tó sì ṣe hà. Lápàdé wọ̀ ọ́ kán, ó sì rí pé àwọn ọlọ́pàá ní Súlè rí tó fi tẹ bírèkì. Ọlọ́pàá mẹ́rin wà ní oríta kan tí wọ́n fẹ́rẹ̀ dé. Bí Súlè ti tẹ bírèkì, ó tún da èrò pa, ó sì ń wakọ̀ lọ síwájú kí mọ́tò tó ráàyè dúró. Ó mọ̀ pé bóun bá fi dúró tàbí bóun bá pẹ̀yìn dà, ó dájú pé àwọn ọlọ́pàá òun ó fura sí mọ́tò òun. Bí wọn ò bá mọ lé mọ́tò òun, wọ́n lè yìnbọn sí i. Ohun tá a ní ọ̀dára yóò ṣẹ̀ṣẹ̀ wá bàjẹ́. Àṣírí tá a la fẹ́ bò yóò wá hàn sóde. Òkú tí àwọn ní àwọn ń sin yóò wá yọsẹ̀ síta. Ẹ mọ́ mi kan o, ẹ mọ́ bẹ̀rù, ẹ dá mi dá wọn. N ó yí mọ̀ àyímọ̀ ìpọ́lọ́gọ̀. Tàfá wo wájú ó ní àwọn adáná gbowó ni. Adigunjalè gidi kọ́. Àwọn ọdẹ agbébọn láàrin ìlú. Àwọn tó ń wá ẹ̀gúnjẹ owó ni wọ́n ń wà. Ta ló máa fún wọn lówó? Wọ́n gbòdo lálẹ́ yìí. Akéwùmí ní owó ni kíni? Àwa gan ni wọ́n ń wá. Àti kó sí páńpẹ́, àti dọ́kọ̀ délé dálé mọ́. Súlè ní ẹ̀yẹ sáàmọ́ wò mí o, ẹ dá wọn dá mi, ṣé mi ni? Wọ́n dọ́dọ̀ àwọn ọlọ́pàá ní oríta ọ̀hún. Dúró, páàkì. Tàfá ní fi mọ́tò kan wèrè lẹ́sẹ̀ jọ. Súlè sún mọ́tò mọ́ wọn, ó yọjú síta ní wíńdò ní ẹ̀yin tèmi báwo ni? Ọ́físà, a ò fojú di yín o, mo bẹ̀rù àgbà. Ó nawọ́ owó kan sí ọlọ́pàá tó wà nítòsí rẹ̀. Dẹ́rẹ́bà yìí ilẹ̀ ti sú o, àkólé èrò ló sì kó o. Iná rẹ̀ kan ò sì tàn ló ṣe bẹ́lúbẹ́lú yìí. Ó di mélòó? Bóyá lo sì tí ì mutí kó o tó mọ wakọ̀.
ọ̀fẹ́ǹsì rẹ̀ pọ̀ o ọlọ́pàá sọ owó àpò. Súlè Sàó ní àjẹgbé ayé Kọ́bùrù ṣé mo dúró gbé sọ́wọ́ mi tó ṣé mo gbóúnjẹ fẹ́ gbẹ́ ọlọ́pàá kan ní àsúlè ìwọ ni ṣé làlà ń lù ó dúró ká ń pé ẹjọ́ lọ kò gbèrègbè sí akutupu hu Súlè ni ó ṣe Kọ́bùrù màá rí ẹ lọ́la o kápàdé ń bá o ó súnmọ́ tó kú lóríta. Lápàdé ọ̀mọ̀gbà tó bẹ̀rẹ̀ sí ní kọrin àwòdì òkè jáde lẹ́nu. Tàfá ní àlàyé ẹ̀yin òjà kàràmọ́ni Jọlá Adéníyàn ìdí mi sì ti domi. Tàfá ní ta ló máa mú mi ìdí rẹ̀ sẹ̀mísẹ́mi inú ọ̀rá yìí ti tó èmi ní tèmi o èmi ò mú mi ìdí ọlọ́mọge o. Láìdé ní bẹ́ẹ̀ láó sì yọ nínú kínní ìbáyìí ṣó lè fọmọ rí le àyìmọ̀ náà ni àyìmọ̀ ìpọlọ́kọ̀ ìsọ̀rù là ń ṣe àwọn dáàdì ni wòlíì alámòjútó àgbà àwọn ọlọ́pàá ń ṣe ìsọ̀rù tiwọn lóríta àwọn kan ń ṣe tiwọn lóòtẹ́ẹ̀lì àsùnnára àwọn òbẹ̀lẹ̀jẹ́ ń ṣe tiwọn láti mọ́lẹ̀ ọlọ́pàá. Lápàdé sáná sí sìgá kan ó ní àwọn kan yẹ kó máa ṣe tiwọn ní tẹ̀sán ọlọ́pàá ní tòótọ́ kò sì lè pẹ́ mọ́ tí wọ́n fi máa ṣe é lẹ́wọ̀n. Tàfá gbọ́n rí ó ní mo kọ́ o sàárè ni wọ́n ti máa ṣe ìsọ̀ ọ̀sán o ìsọ̀ òru ìsọ̀ àfẹ̀mọ́jú ìsọ̀ ọ̀rọ̀lẹ́ ìsọ̀ ẹ̀rùn ìsọ̀ òjò àwọn ìrù náà. Ibo ni wọ́n wá wà báyìí o ibo ni wọ́n sì ń lọ kò sẹ́ni tọ́mọ̀ nínú wọn àfi Súlè tó ń wakọ̀ inú ìlú Ìbàdàn náà sáni ṣùgbọ́n wọ́n ti kúrò láàrin gbùngbùn ó kàn wá jẹ́ pé wọn ò tí ì dé ìgbèríko ilé ló pọ̀ jù lágbègbè bẹ̀. Lápàdé ti gba kádàrá àlè wọnú omi tán ká tó máa kí òtútù nbí ọba wo Súlè kọ́ máa gbé wọn lọ ọmọlúàbí ni Súlè ọmọ awo ọyá yìí lẹ́dàá. Wọ́n déwájú ilé kékeré kan Súlè sì dá mọ́tò dúró ó ní kí gbogbo wọn sọ̀kalẹ̀ ó yọ kọ́kọ́rọ́ kan jáde lápò ó fi sílẹ̀kùn iwájú ilé ó mú àwọn wọnú ilé ó sì palẹ̀kùn iwájú tàdé mọ́ wọn ọ̀tàn iná àtẹ̀tàn kan tó mú jáde nínú mọ́tò ó fi wo bẹ́ǹsì méjì tó wà níbẹ̀ bẹ́ǹsì gbọ́ọ̀rọ̀ ni inú pálọ̀ ni wọ́n sì wà àbẹ́là mélòó kan wà lójú wíńdò kan ilé ìṣáná sì wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Dádì nbí kékeré kan tọ́lọ́ ń ṣe fún mi tí mo ń sáyan rẹ̀ lọ́wọ́ rí o mo ẹ̀sẹ̀ kan páànù orí rẹ̀ ni mo sì ti ṣe sílẹ̀ mo ti ṣe fílọ̀ ṣùgbọ́n n ò tí ì faná n ò sì tí ì fa mi bó ti rí náà ni mò ń gbèrò àti kó sínú rẹ̀ ṣá o kí n máa gbé abẹ́ rẹ̀ parí ẹ̀ bí tọ́wọ́ ikú bá ti mọ nífi orí mọ́ àṣé òní yìí ni wọ́n kọ́kọ́ sọnù rẹ̀ èmi nìkan sì wá kọ́ èmi àti alàgbà Lápàdé tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ẹni tó wúwo lọ́wọ́ mi gidigidi tó yìí ṣe pàtàkì jùlọ lójú mi pẹ̀lú àwọn olókìkí òṣèré tó gbajúgbajà tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì gbàwó bọ̀ a sì tún ní mọ́níjà báńkì ńlá kan lọ́dọ̀ wa lábẹ́ òrùlé mi yìí náà ilé ìṣoríire kí oríire náà ó bá mi pẹ́ láéláé ni wọ́n mọ̀ rántí alẹ́ ọjọ́ òní. Gbogbo wọn jókòó lé bẹ́ǹsì Tàfá ní àti èmi náà gan Tàfá ìgìrìpọ̀ ọmọ Láwálé gbẹ̀yìn òkè mi ń kíra mi èmi ajámọláyà bíi dẹ́rẹ́bà tó kó ọmọge méjì wọlé lálẹ́ ọjọ́ kan ṣoṣo mo wọnú ilé rẹ̀ yìí lónìí o orí rẹ̀ dára máa yọ̀ Súlè ní ń wọ́n jẹ́ gbàgbé rẹ̀ Tàfá gìrì níyọ̀pá Àjàó àròsọ òsè tẹ̀lẹ́bà àròsọ òsè gúnbẹ̀ yàn Tàfá tutọ́ sókè ó fojú gbà sọ́ra rẹ o Súlè mi ò rọ́ o má ṣe wèrè fún ọ o má ṣe wèrè dákun ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ là á máa ṣe. Mo ń gbẹ́ kòtò sọ́kàwé lọ́wọ́ ni kò sì tí ì sílé ìyàgbẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé a lè rí ibi dọ́gbọ́n sí bó bá wá bẹ́ẹ̀. Akẹ́wòmọ́ ní gbogbo rẹ̀ lọ́lọ́run ó ṣe ojú ní nǹkan máa ráyè ṣùgbọ́n ó sì lọ yáwó ní báǹkì kó o fi tètè parí rẹ̀ kó o máa fi rẹ́ǹtì kó o máa pawó fún ọ ojú àkànjú ọ̀kan mi mọ́níjà pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkùrù abẹ́ ṣòkòtò ẹni ẹrú gbèsè á máa bà mí bí mo ti mọ lèmi ṣe n ò ra mọ́tò láwìn rí bówó mi ò bá tí ì pé èmi ìyọjú sí dílà pé mo fẹ́ ra mọ́tò mo bá ti ra mọ́tò tuntun tí mo fi ń ṣiṣẹ́ màá máa rí owó jọ lójoojúmọ́ màá sì máa dájọ́ nígbà tí owó tí mo rí jọba tó ra mọ́tò tuntun mìíràn màá ra tuntun màá sì wá ta èyí tí mo ti ń lò
tọpawó mìíràn. Owó tí mo bá ta mọ́tò àkọ́kọ́ ni mo wá fi ń kọ́lé yìí ní ìdákúrégbé. Ọdún kẹjọ tí mo ra lẹ́bí yìí nìyí tí mo sì ń bá bọ̀ díẹ̀díẹ̀. Tàfá rẹ́rìn kéèké ó ní aláìmoore ẹ̀dá ni ọ́ Súlè. Mọ́tò tó pawó fún ọ ló ń gbé tà. Agbẹ̀jẹ́ gbà wọ́n là tán, wọ́n ní kí wọ́n pa á ní pánsá. Ìwọ kì í gbé mọ́tò àkọ́kọ́ fún dẹ́rẹ́bà míì kó náà ó mọ̀ fi kó ọmọ gígírí. Alánìkànjọpọ́n, aláìmoore. Kò sí àga kankan nínú pálọ̀ yìí. Súlè ní bí mo bá wakọ̀ tó bá rẹ̀ mí tí mo fẹ́ sinmi díẹ̀ mà wá síbí. Mà pa bẹ́ǹsì méjì kò sí bẹ́ẹ̀dì. Mo lè sùn lọ fọ́nfọ́n títí ara mi ò fi tò tí n ó tún mọ báṣẹ́ lọ. Tàbí bó o bá rí ẹni orí o bá lọ ní kọ̀rọ̀ kan tó gbé wá ní yàjóyàjó tó wá fi ilé rẹ̀ ìṣe fọ́rífọ́rí fún un. Tàfá ò lè ṣe kọ́mọ̀ fọ̀hún. Ntákátá bá jẹ nífi lọ́mọ ẹgbẹ́ rẹ̀ bíi tèmi kọ́ ò. Súlè má wọ ẹnu irú ẹ̀ sí mi lára o. Ọwọ́ kílàńgó ti yọ níyàn o. Ó tún dé Tàfá, kílàńkó ni kílàńgó. O ṣeun Mr. Tisa, n ó fi kọ́bọ̀ 3 kún owó oṣù rẹ lọ́dún tó ń bọ̀. Ṣùgbọ́n o nínú ọ̀rọ̀ à ń kó gbọ̀nrín kiri o. Bá mi yọ tèmi kúrò o. Ẹmu tó bá gbó ṣákáṣáká kò dé ní. Ọbẹ̀ tó ń ta sánsán tó nírú tó lépo tó sì tún dùn sódi méjì. Bá mi fi jáná jẹkún. Ògógóró tó mú ṣáíṣáí ní kùtùkùtù òwúrọ̀. Bó o fẹ́ o lè pè ní kankan agán nípa èyí ó di mélòó. Oge tèmi àlébù mi bó ti mọ́ nìyẹn o. Àmọ́ ọ̀rọ̀ ọmọge, ọ̀rọ̀ asápẹ́, nàbì, kárùwà àbí ọmọge lójú adélébọ̀ ń sàlẹ̀ ẹ yọ̀ǹda èmi ẹjọ́ o. Bó ṣe tì pípọ́n roro bí ẹnu àti òru. Bó ń filẹ̀kẹ̀ sí di ya fọ́tò ní o. Tó ń lápàdé ní. Ṣé wọ́n ò fi gba kankan lọ́rọ̀ rí lẹ́nu ni Tàfá? Tàfá bẹ́rí ọ́fẹsẹ̀ yanlẹ̀ ó ní sọ́rí sà. Mo tẹ́ńdà pọ́ lọ́jà o. Mo kó gbogbo rẹ̀ jẹ́ o, ẹnu mi ò gbá o. Ó jẹnu mi lọ. Lápàdé ní ọ̀kárí ọjà rí Súlè. Lákàyè rẹ̀ pọ̀. Ó dùn mọ́ mi pé ọláròjinlẹ̀ gan. Ọlọ́run ó túbọ̀ máa ràn ọ́ lọ́wọ́ sí i. Ó parí ilé yìí ó sì gbénu rẹ̀ láyọ̀. Ó lo ilé yìí pẹ́pẹ́pẹ́. Ó tinú rẹ̀ kọ́ èyí tó jù bẹ́ẹ̀ lọ. Ara rí lọ́mọ fi gbénu ilé yìí láṣẹ Èdùmàrè. Ó gbéyàwó ń bí ó sì bímọ ń bẹ̀. Wọn ò ní ròkú wọnú ilé yìí, wọn ò sì ní ròkú jáde ń bẹ̀. Ìjì ò ní jà kó gbélé rẹ̀ yìí o. Olè ò ní wọnú rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ò ní ṣèṣì yà sọ́dọ̀ rẹ̀. Tútù lábálẹ̀ alákàn. Ibi tútù lábárinrin. Gbogbo èyí tí mo wí àròọ̀rọ̀ mọ̀ láṣẹ Èdùmàrè. Bí Lápàdé ti ń bẹ̀rẹ̀ wúre ní Súlè ti kúnlẹ̀ síwájú rẹ̀ tó ń ṣe àṣẹ 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 táwọn yòókù náà ń ṣe àmì. Orin etí yẹrí ni Tàfá fi wá dà tó ń gbé tó sì ń jó. Gbogbo ẹgbẹ́ mi ń bẹ̀ lùbọ́ ọ̀lẹ́ ò jẹ́ ń bẹ̀ ayé ń dára. Ẹ̀rín ni gbogbo wọn bú sí. Súlè wọ yàrá lọ ó sì kó ẹní òré méjì jáde. Ó mú ọ̀kan fún Jọládé pé kó mú un lọ sí yàrá tó bá wù ú nínú ilé kóun àti Jọládé ó lọ sùn níbẹ̀. Eléyìí ni wọ́n tẹ̀ sí pálọ̀ ní fún àwọn dádì kí wọ́n sì lè sùn sí pálọ̀, kí wọ́n lè sùn sínú pálọ̀ yìí, kí mọ́nẹ́jà ó mánéjì bẹ́ẹ̀sì kan ní tàbí ní yàrá tó bá wù wọ́n, kí Tàfá náà lọ sùn lórí bẹ́ẹ̀sì kejì. Èmi náà wá bì kan lọ rẹjú tó ikùn lèmi náà kọ́lé tèmi sí o. Èmi nìkan ni mò ń lò ó. Kò tí ì pẹ́ jù Tàfá ni Lápàdé wí. Ìwọ náà ọkọ̀ tiẹ̀. Súlè ní mo láyọ̀ gidigidi. Ayọ̀ mi kún lónìí. Bí mo faná alárànbarà sínú gbogbo inú ilé yìí ká. Ṣé ó lè dàbí òṣùpá tó taná rokoṣo sókè yìí? Bá a sì pé gómìnà pé ọba wa bá ní sílé. Kí bíṣọ̀bù ń ka sáàmù. Bí lè mọ́ mi ń fa tẹ̀síbéyò. Kí wútúbà. Bí babaláwo ń da ọ̀pẹ̀lẹ̀. Bọ́ńdàkín sólè tó èrè àtinúwá tí bàbá wa sú lóru gànjọ́ yìí. Bí olórin pé olórin ránṣẹ́ ṣó lè dùn tó orin tí Tàfá ṣẹ̀ṣẹ̀ kọ tán yìí. Orin tó dùn yùngbàyùngbà kọ̀ọ̀kan yájú. Tàfá kì í jẹ́ kí ọwọ́ ẹlòmíràn ó kú sára òun. Ó fi àtẹ́lẹwọ́ gbára rẹ̀ lẹ́rẹ̀kẹ́ ó ní orin àwọn ẹ̀fọn yìí sì dùn ju tèmi lọ o. Yànmùyánmú ọ̀kẹ́ síra ń gbé tẹ́yẹ egbò tí ń dárin tẹ́fọ́n ń gbérin
eré àárín tàkìtì ni gbogbo wọn rí kí kálukú tó sùn láàyè tirẹ̀. Lápàdé fẹ̀yìn lélẹ̀ lórí ẹní ó ronú lọ gbá. Agbọ́ná agbọ̀nà lọ́wọ́ dánàdánà ńbo la wá rí bá ọ̀nà yẹ̀wùjá o. sóun ti wá mọ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú ẹgbẹ́ ìgbàlódé ọ̀hún tán pátápátá àbí wọ́n tó kù. ṣé àwọn ọlọ́pàá rí gbogbo wọn kó níbẹ̀ yẹrún kà àbí àwọn kan sá mọ́ wọn lọ́wọ́? Ta ni arúfin tí ọwọ́ àwọn agbófinró tẹ̀ tí wọ́n ló ń kú lọ? wọ́n lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wà. òótọ́ ni bí àbí òjé ni wọ́n ń yọ́ kásìékè ẹ̀rọ bàgbẹ̀. sí àwọn ọlọ́pàá ti dé mọ́níyà ṣé wọ́n bá Kádírì níbẹ̀ àti Akínwùmí àti Jọládé àti Láídé àti Súlè àti Tàfá? kò sẹ́ni tí ò tí ì sapá rẹ̀ nínú àṣeyọrí tí wọ́n ti jọ ṣe náà. Tàfá ọkùnrin mẹ́ta ẹni burúkú ilé ẹni amọ̀ lọ́jọ́ tirẹ̀ kárìn kápọ̀ yíyẹni gbogbo lọ́mọ bí orúkọ ẹnìkan òkè ọ̀hún. Láídé náà ń kọ́ níbẹ̀ yẹrún kà ẹ̀yìn wíńdò lórúkọ sí tó ń tẹ nọ́mbà ẹ̀rọ ẹni tóun bá ti dárúkọ rẹ̀ tó fi dàbí idán lójú onítọ̀hún. kò yé wọn pé ènìyàn ló wà lẹ́yìn orò tó rò fi ń ké. bóun bá ti dárúkọ ẹnìkan Láídé àtẹ nọ́mbà ẹ̀rọ onítọ̀hún jẹsẹ̀ mọ́ apó rẹ̀ a sì bẹ̀rẹ̀ sí í dáhùn. onítọ̀hún a sì tágìrì bí ẹni tí wọ́n nà lọ́rẹ́. Láídé ló ń dára bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni rírí tí wọ́n rí Olúdé Ẹ̀sìnkáyà àti Dúpẹ́ níbẹ̀ yẹrún ká dẹ́rù bà wọ́n nítorí pé mọ́níyà ni wọ́n rò pé wọ́n wà. àwọn ẹni tí wọ́n lérò pé wọ́n wà látìmọ́lé yọ sí wọn bí àkúdàáyà kíákíá sì rin ìdààmú bá wọn. iná tó ń tàn tó ń kú náà ń kọ́. ká mọ́ ṣẹ̀ṣẹ̀ sọ tìró bá àràmọ̀ǹdà lásìkò tí ọ̀rọ̀ bá dójú ọ̀gẹ́gẹ́rẹ́. rákẹ́ẹ̀tì lásán báńgà bíi tàkókò kérésì. bí báńgà ti ń dún ni òkú ń balẹ̀ lórí páànù ilé. ọwọ́ ọmọ aráyé náà ní gbogbo rẹ̀. lákàyè tí Elédùà fi jíǹkí òun ni. àìsàn ní Lápàdé ṣe mọ́jú kò rórun sùn pàápàá. bẹ́ẹ̀ náà ló kúkú ṣàìsàn mọ́jú lánàá. láàárọ̀ àná gan ẹ̀kọ́ gbígbóná ló ń gbèrò àti mú o. kóun ó fi ọ̀lẹ̀ àkàrà tàbí àdà ló mọ́. ṣùgbọ́n ibi tó ń fojú sí ọ̀nà gbábẹ̀ ládòfo ló ń jẹ àárọ̀ ọ̀hún. lọ́sàn-án náà kí ló ń rí jẹ ju búrẹ́dì tí díẹ̀ tó ń yajẹ lọ. ṣùgbọ́n o ńgbà tí èèyàn bá dáwọ́lé nǹkan tí olúwa rẹ̀ sì ṣe ní àṣeyọrí inú rẹ̀ á máa dùn. òun ti fọ́gbá mọ́ àwọn aṣègbè yìí lórí bó tiẹ̀ jẹ́ pé lójú àwọn ọlọ́pàá òun forí jálé agbọ́n ni. àhọ́hún wàhálà tí wọ́n nìyẹn o. ẹnu náà ni wọ́n máa ṣe níṣekúṣe. ìwòye àná òun rorun sùn ni òun ò rorun sùn ni ilé òun sá lòun wà. tóun ti gbórí lé ìrọ̀rí lórí bẹ́ẹ̀dì oníyàrá òun. òní rèé òun tàkàkà lórí ẹni òré nínú ilé tí wọn ò tí ì kọ́ parí nínú yàrá tí iná ò sí. ayé ń dára bí orin tí Tàfá ń kọ. Lápàdé ti ń ronú nìyí títí ilẹ̀ fi mọ́. ẹ̀fọn òjò sinmi àìmọye ìgbà lọ́gbára rẹ̀ létí bó ti ń gbìyànjú àti pa wọ́n. inú fọ ẹ̀dọ̀fu sì wá nì. lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá sí Áúdù ò lè tọpọ̀ òun débi tí Súlè lérò pé Aláròyé lè mọ̀ pé òun sá pamọ́ sí yìí. ṣùgbọ́n ìjayà tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ lásán ni títí ilẹ̀ fi mọ́. Áúdù kankan ò yọjú kò sì tún wá sí jẹ̀sẹ̀mù kankan tó dún àti tóun àti ti àwọn yòókù. ńgbà tí ilẹ̀ mọ́ dáadáa Súlè ṣètò ìwẹ̀ fún wọn lọ́kọ̀ọ̀kan ní kọ̀rọ̀ àgbàlá ní ẹ̀yìn òkùlé. omi òjò tó ti wẹ̀ sínú àgbá ni wọ́n fi sanra. kò sí kàìnkàìn kò sí ọṣẹ kò sí aṣọ ìnura. ìwẹ̀ pẹ́pẹ́yẹ wọ́n wẹ̀ ṣùgbọ́n omi tútù tí wọ́n bù sára tù wọ́n lára. gbódògbòdò ni omi tó ṣẹ́kù ńgbà tí gbogbo wọn wẹ̀ tán. ńgbà tí wọ́n ń wẹ̀ lọ́wọ́ Súlè gbé mọ́tò rẹ̀ jáde. Lápàdé ṣe bí ó lọ ṣáàjò owó díẹ̀ láàárọ̀ kùtùkùtù ni láti lè lọ kó èrò ìdájí tí yóò máa lọ sí ibi iṣẹ́. àfìgbà tí Súlè padà dé o tó jẹ́ pé àmàlà lọ́lọ́ dá wá. àmàlà gbígbóná fẹlifẹli pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì pọ̀nmọ́ àti panla. Súlè ní ọ̀dọ̀ oníbàárà òun nítòsí ibodè tó wà lọ́nà oko ló ń ti lọ dákà náà wá nítorí pé àfẹ̀mọ́jú ní ti dáná oúnjẹ àárọ̀. ó kó omi inú ọ̀rá bọ̀ kítíkítí. ó tún mú Aláròyé Ìbàdàn kan bọ̀. ojú ọ̀nà ló ti sọ pé òun rà. Akínwùmí ń garùn ka ìwé ìròyìn náà bí Lápàdé ti ń kà ó ní Súlè ó ṣe kúkú ra méjì tàbí mẹ́ta
ká lè mọ rí kà láì mọ dúró de ara wa ẹyọ kan yóò tó Tàfá ní ẹ̀yin lẹ mọ tẹ́ ń rí kà lójoojúmọ́ nínú rẹ o ojú òbítúárì tó kúnnú rẹ lọ ni àbí ọ̀rọ̀ olóòtú ń sì lẹ́fẹ́ mọ̀ àfi ti fọ́tò àwọn olóòráyè tó tún wà níbẹ̀ nílẹ̀ fẹ́ fi irú rẹ̀ ṣe. àjẹ́ǹkà aláìríṣẹ́ lèmi ka gbogbo rẹ̀ sí o Akínwùmí ní àjẹ́ǹdà bí àjẹ́ǹkà bóńkà bóńdà àjẹ́làjẹ́ ń jẹ́ o sólè ní kí la parí wá ní sọ bábà ìwé ìròyìn ní Lápàdé ń kà ní tirẹ̀ gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí àwọn ọmọge ò sì tí ì jáde ní yàrá tiwọn tí wọ́n fi wọ́n wọ̀ sí tí wọ́n ti tún padà sí lẹ́yìn ìgbà tí wọ́n wẹ̀ tán ẹ̀ẹ̀kan náà ní Lápàdé ní ẹ dákẹ́ náà o ẹ gbọ́ eléyìí o ó bẹ̀rẹ̀ sí ka ibì kan jáde láti inú ìwé tó mú lọ́wọ́ iná ràn ní Mọ́níyà ìjàmbá iná kan ṣẹlẹ̀ mọ́jú òní ní àdúgbò Awẹ́rì Ìtú ní Mọ́níyà déédéé agogo 10 ni iná náà bẹ̀rẹ̀ lálẹ́ àná ìdí ìṣẹ̀lẹ̀ náà kò tí ì hàn kedere ṣùgbọ́n àwọn ará àdúgbò náà sọ fún oníròyìn wa pé wáyà iná ló kanra wọn tí iná sì fi bẹ́ẹ̀ sẹ́ ilé Alájà Múnírátù ní ilé tó jóná náà àgbọ́ pé oníṣòwò pàtàkì náà ṣẹ̀ṣẹ̀ kọ́lé ọ̀hún parí ni inú ọdún iléyá ló ń ṣètò àti sí i kí ó lè kó sínú rẹ̀ lẹ́yìn náà àwọn adójútòfò tó gba sí ààbò ilé náà wọ́n ti débẹ̀ kíákíá wọ́n sì ń tọpinpin ìjàmbá iná náà ṣùgbọ́n a ò rí panápaná kankan o asọ́gbà tó wà lẹ́nu ọgbà ilé náà ó mọ̀gbà tí iná bẹ̀rẹ̀ Tàòfíkì ní orúkọ rẹ̀ ó sọ pé òjijì ní iná náà ṣẹ́ àti pé ẹnìkan ṣoṣo tó wà nínú ilé nígbà tí iná ṣẹ́ ráàyè rápálá jáde ṣùgbọ́n ó farapa yánnayànna ẹni orí yọ nínú ìjàmbá náà orúkọ rẹ̀ a máa jẹ́ Kádírì ọ̀rẹ́ kòríkòsò Alájà Múnírátù ni Lápàdé kà á tó ní ẹ wo fọ́tò ilé náà bó ti ń jó lọ́wọ́ ẹ wo ibi tó jó dé gbogbo wọn yẹ àwòrán ilé náà wò Jọládé àti Láìdé náà wá wò ó Tàfá ní ká má jẹ́ kí àmàlà yìí ó tutù o gbóná gbòòrò là ń jòkó ọ̀pọ̀lọ́ Sólè ní ẹ jọ̀wọ́ o mo tọrọ gáfárà kan sà ká tó bẹ̀rẹ̀ sí ní jẹun mojúbà o bàbá rere ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn mi gbogbo ńgbà tí nǹkan fẹ́ bẹ̀rẹ̀ sí déjú lóòtẹ́ẹ̀lì lálẹ́ àná ǹjẹ́ kò ní yà yín lẹ́nu pé inú tèmi dùn ni o bí èèyàn gẹ̀ẹ́sì nínú mi ń gbà náà ẹ̀sìn ọ̀hún ò ní kọ́sẹ̀ ìbá bi mí pé kí ni mo rí tó ń dùn mí nínú àǹfààní tí mo wá rí lẹ́yìn náà yìí ló múnú mi dùn bẹ́ẹ̀ pé mo ráàyè gbà yín lálejò nínú ilé mi pàápàá lọ́jọ́ òní yìí tí í ṣe ọjọ́ ìbí mi àti ṣàìsùn mọ́jú òní gan sì wá lọ́jọ́ ọdún nítorí náà ẹ dákun ẹ má bínú o ẹ bá mi fọwọ́ ba àmàlà yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Lápàdé bá Súlè yọ̀ ó kì í ó sì ṣàdúrà fún rẹpẹtẹ ilẹ̀kùn Akínwùmí Jọládé àti Láìdé náà sì wúre fún un tọkàntọkàn ìdùnnú ṣubú layọ̀ lọ́kàn gbogbo wọn Tàfá ní ibi tí àgbà bá dé dúró lọmọdé tí í bá o kí wàá ní bàbàrà nínú ọjọ́ òbí rẹ o ẹ̀jẹ̀ àjàmọ̀lá ó jarí gbogbo wọn fò fáyọ̀ wọ́n fayọ̀ jàmọ̀lá náà wọ́n fi bẹ́ẹ̀sì kan jókòó wọ́n fi kejì sí tábìlì wọ́n ń buka jẹ bí ẹni tó wà nínú bókà olóúnjẹ wọ́n mú mi inú ọ̀rá lé Lápàdé fún Súlè lówó pé kó lọ ra rédíò tó ṣe sọ sápò wá kó lọ fẹ̀yìn lílẹ̀ lórí ẹní àwọn yòókù náà sì padà lọ sùn kò pẹ́ jọjọ tí Súlè fi padà dé tó mú rédíò kékeré kan bọ̀ rédíò tó ń lo bátìrì wẹ́rẹ́ tipátipá ni rédíò ọ̀hún fira rẹ̀ ló fi ju lé ìsáná kékeré lọ Lápàdé sí i ó sì rí pé ketekete ló ń fọhùn aago 10 lù Lápàdé dìde ńlẹ̀ oorun òkúkú kùn tẹ́lẹ̀ ó kàn yí kiri orí ẹni ni ó ṣí rédíò tuntun tó ẹ̀sẹ̀ rà láti gbọ́ ìròyìn lórí rédíò tó ń jẹ́ rédíò Olóyọ̀lé ìròyìn tuntun kò sí lọ títí ṣùgbọ́n rédíò sọ wípé owó gọbọi ló jóná mọ́nú ilé tó jóná ní Mọ́níyà àti pé àwọn ọlọ́pàá ti já ipa àwọn kan tí wọ́n fura sí pé àwọn ló wà nídìí àgbákò ìjàmbá náà àwọn ọlọ́pàá ń wá ẹnìkan tó ń jẹ́ Kádírì tó farapa nínú ìjàmbá iná náà nítorí pé ó ṣe pàtàkì fún un láti tètè lọ sílé ìwòsàn fún ìtọ́jú tó péye bí a bá ti ń rí gbọ́ sí i nípa ìjàmbá iná náà láwọn máa fi tó ẹ̀yin olùgbọ́ wa létí èyí ni ìparí ìròyìn òwúrọ̀ yìí tó dé sétí ìgbọ̀nyín láti iléeṣẹ́ rédíò Olóyọ̀lé ká tún pàdé láago 12 ọ̀sán yìí fún ìròyìn lọ́tun Tàfá mínú ó ṣe họ̀ ṣé mo ti sọ wọ́n ní Kádírì ló kiná bọlé àbí
wọ́n rí Kádírì mú ń bẹ̀ ni. Akínwálé ní ó fetílẹ̀ dáadáa ni. Kádírì kọ́ ni wọ́n fura sí, wọ́n kàn sọ pé wọ́n ń wá ni fún ìtọ́jú nítorí pé wọ́n lọ farapa, wọ́n rò pé Lápàdé kúkú là á mọ́lẹ̀. Kádírì kọ́ èmi àti ẹ̀yin pípẹ́ ni wọ́n ń pé ọ̀rọ̀ sọ, ó sì yé èmi dáadáa. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Èmi ni mo dá wọn lọ́rùn, bẹ́ẹ̀ sì ni òkìkí ò lè pósù. Bí ẹni pé rédíò ń gbọ́ nǹkan tí wọ́n ń wí ni ó ní ẹ fetí sílẹ̀ fún ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ ọlọ́pàá fi àkókò yìí kéde fún gbogbo ayé pé níbikíbi tí ọ̀gbẹ́ni Lápàdé bá wà kó yọjú sí tẹ̀sán ọlọ́pàá tó bá súnmọ́ jùlọ láti gbọ́ ìròyìn pàtàkì kan tó kàn án gbọ̀ngbọ̀n. Ẹnikẹ́ni tó bá sì rí arákùnrin náà tàbí tó bá mọ ibi tó wà tàbí tó mọ ibi tí wọ́n ti lè rí i kó jẹ́ ká tètè gbọ́ ní èyíkéyìí àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí ní ìlú Ìbàdàn tàbí ní ibòmíràn. Èyí ni òpin ìkéde pàtàkì yìí. Tàfá náà ló kọ́kọ́ sọ̀rọ̀, ẹ gbọ́ mi o gbogbo yín o. Mo gbà gbọ́ tí ẹnikẹ́ni sọ bí tá a wà fún wọn n ó fi mú onítọ̀ ń fọ́n fèrè o. Ọ̀pọ̀lọ́ àwọn ọlọ́pàá ò mọ̀nà odò mo wá dá sáwúdù. Lápàdé ní mo sọnù níbí, mo wá dábẹ́rẹ́, mo doṣù àwẹ̀ tí wọ́n ń wá kiri. Ọ̀nà dí aró ni wọ́n mọ ní àbọ̀nà oko mi. Akínwùmí ní ẹ fi wọ́n sílẹ̀, àṣírí ara wọn ni wọ́n fẹ́ bò. Káráyé ọmọ lè máa sọ pé wọn ò jà fitafita tó, pé wọn ò já fáfá tó, pé wọn ò kúnjú ìwọ̀n. Jẹsẹ̀ mọ́ Lápàdé dún lápò rẹ̀, ọmọ jáde ó sì tẹ́ ẹ ló. Jídé dókítà mi àtàtà, o ti gbọ́ pé ara mi ò dákọ́. Mo délé rẹ láàárọ̀ yìí ń ọba ó ti jẹ́. Dàdá sì lóhùn ọmọ mi tó wà tí mo tẹ̀ ẹ́ mọ́ fún ọ pé kọ́ ọ máa sùn, kọ́ ọ máa lọ síbi kankan, kọ́ ọ máa sinmi. Kí ló wáá fa ìgbélégbòkó mọ́ rẹ? Kí ló ń wá kiri? Ọ máa wò mí dókítà, ǹjẹ́ kí n násẹ̀ kiri àdúgbò ni o? Ni ń ọ̀bá mọ̀nà ilé mọ́ o. Mo ti lùdàkó ni o. Kásá sọ pé mo sọnù. Mo sì rò pé àwọn dìgbòlugi kan lé mi kiri láàrin ìlú. Ọmọ sí ńlá ìfẹ́ ara rẹ o Lápàdé. Ó gbàgbé pé abẹ́rẹ́ rẹ ò tíì pé, ó sì mọ̀ pé àìgbábẹ́rẹ́ pé léwu. Kí ni kí n wá sí báyìí? Ọ̀daràn kankan bí èmi dókítà ọ̀ràn Ọlọ́run ò ní jẹ́. Èmi tí ara mi ọ̀dá tọ́jẹ́ pé kíkẹ́ra ni mò ń kẹ́ra kiri kò burú. Sáà mọ́ bọ̀ tààrà lọ́dọ̀ mi. Gbogbo bó o ti sọ ló ti yé mi. Wọ́n mọ̀ dúró dè ọ́. Ṣé ilé rẹ n ò lè wá o, kí ló dé? Ìkókó ń bẹ lọ́nà. Kò burú o, níbo ló wà? N ò kúkú mọ̀, ṣùgbọ́n jẹ́ ń béèrè. Ó pe Súlè, ó ní kó wá júwe ibi tó ń wà fún dókítà. Dókítà, ẹnìkan ń bọ̀ wá júwe ibi yìí fún ọ. Sọ ń bọ̀ wá gbé mi ni. Mọ́tò agbóko ni wọ́n sọ pé kó wá gbé n ò tí ì kú tán o. Jídé, mọ́tò tó ń gbé aláìsàn ní kó rán síbí o. Èmi ò fẹ́ mọ́tò agbóko o. Báwo la ó ṣe débi tó wà òun Súlè? Wá júwe bíi fún dókítà. Súlè gba jẹ̀sẹ̀mù lọ́wọ́ Lápàdé, ó sì júwe ibi tí ilé rẹ̀ wà. Ó dá jẹ̀sẹ̀mù padà fún Lápàdé. À ń fojú sọ́nà o. Ìgbà wo ni ká mọ̀ retí? Àfọwọ́fọná kì í ráàyè dúró sáwàdà. Mọ́tò ń bọ̀ tààrà báyìí. Yọ kàn ọ́ lára láàrin 30 ìṣẹ́jú. Sí ọ̀dọ̀ rẹ ni wọ́n gbé mi wá dúró. Ìwọ dá mi dá yẹn. Ṣùgbọ́n mo rò pé ilé mi ní ò lè gba àlejò pàtàkì tí bíi tirẹ̀ lákòókò yìí. Ìwọ sáà dúró dè mí ná, ó ṣe o. Ìkàlẹ̀ mọ́ wà. Wọ́n máa dúró dè ọ́ o. Lápàdé fi àbọ̀ ọ̀rọ̀ tó bá dókítà Jídé sọ fún àwọn yòókù. Gbogbo wọn ló sì ń wọ̀nà fẹ̀tòfẹ̀tò fún mọ́tò ọsibítù tí ń bọ̀ wá gbé wọn. Mo dúpẹ́ púpọ̀ Súlè fún ìrànlọ́wọ́ ńlá tó ṣe fún wa yìí. Ìwọ náà dàgbà, ọwọ́ rẹ̀ á tẹnu. Ilé ìgbín kì í gbóná, ilé rẹ̀ yìí ò ní gbóná. Jíjẹ mímu ò ní tán nínú ilé rẹ̀ yìí. Jẹ́ ń gbọ́ràn lọ́mọ sọmọ láyé rẹ o. Mò ń bọ̀ wá bọ́ ọ kó mọ nínú ilé yìí lágbára Ọlọ́run. Bó o ti ń ṣe bẹ́ẹ̀ ni ọmọ ṣe. Ò ní pawó gbóná, àgbà náà sì ní wọnú owó tó bá ń pa. Ńgbà tọ́rọ̀ yìí bá ti kú ò nílẹ̀, tá a ti sìnkú ẹgbẹ́ ìgbàlódé tán. Wọ́n sọ̀rọ̀ ìrànlọ́wọ́ tí mo bá lè ṣe fún ọ lórí píparí ilé rẹ yìí tó ń kọ́ lọ́wọ́. Wàá rí mi lọ́sẹ̀ tí ń bọ̀. Súlè dúpẹ́ pé wọ́n gba òun bí òun ti rí. Ó ní òun fojú sọ́nà sí ìgbà tóun ó lè gbà wọ́n lálejò bó ti tọ́ àti bó ti yẹ. Ńgbà tóun bá ti ṣiṣẹ́ ilé òun parí, ó ní gbogbo wọn lòun ó pè síbi tóun bá ti ń sílè. Fàáfú fàáfú wó
tí wọ́n ń gbọ́ lọ sọ fún wọn pé mọ́tò agbáláìsàn ti ń bọ̀. Tàfá ní ṣé mọ́tò ọlọ́pàá kọ́ o, ẹ̀rín ni gbogbo wọn rí. Wọn ò ka ọ̀rọ̀ rẹ̀ sí. Lápàdé mọ̀ pé kò sóhun tí àwọn ọlọ́pàá ò lè ṣe ní tòótọ́, ṣùgbọ́n ọmọ dídùn ọkọ̀ àwọn ọlọ́pàá yàtọ̀ sí ti ọsibítù. Súlè lọ yọjú síta tó sì fọkàn wọn balẹ̀ pé mọ́tò ọsibítù ni. Láìdé ní tọsibítù ni o, kì í ṣe tọlọ́pàá. Òun tan ná wàìwàìwàì lórí bí ọkọ̀ eléjò. Bọ́ọ̀sì kékeré ni dánfó. Wọ́n taṣọ sí wíńdò rẹ̀, èèyàn ò lè rẹ́ni tó bá wà nínú rẹ̀. Àmì àgbélébùú wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, wọ́n sì ya ejò kan tó lọ́ mọ́ àmì àgbélébùú. Tàfá ní àlàyé ẹ ti jẹ gómìnà lónìí, oyè amọ́rí o, ìkọ́ ọba ò ní kọ́ yín lẹ́sẹ̀. Ta ló kọ́ ìwọ nírú òwe kówe tó ń pa yìí? Ọkọ ọba ò ní sá ọ lẹ́sẹ̀ ni wọ́n wí, tàbí pé ìkọ́ yìí kó jè lẹ́sẹ̀. Súlè wo Tàfá ọ̀rẹ́rìn. Tàfá mọ́jú tákì ó ní pẹ̀lẹ́ o. Arítẹni màá wí, fàpáàdì fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bó tiẹ̀ mọ́lẹ̀. Ìwọ tó ń sọ pé àyímọ́ kì í pọ̀ ọlọ́kọ̀ ńkọ́, ṣe bí àyímọ́ kì í pa ọlọ́kà láráyé yòókù sọ ọ́ kárí. Òkú àkíyèsí, mọ́tò lèmi ń wà, èmi ìṣe alámọ̀là. Bó ti pé èmi lèmi wí hun. Ìwọ lè máa sọ wípé àyímọ́ kì í pa tọ́ọ̀gì. Àjò lédùn kò nílé ọmọ rílé. Àwọn mẹ́rin ló bá Lápàdé wọnú mọ́tò agbáláìsàn. Akínwùmí, Tàfá, Láìdé àti Jọládé. Nọ́ọ̀sì méjì ti wà nínú mọ́tò tẹ́lẹ̀. Dẹ́rẹ́bà ló sì kẹjọ sínú mọ́tò dánfó. Nígbà tó sí níwájú ilé Súlè, mọ́tò sí ó ń fọn fèrè ajániláyà rẹ̀ bó ti ń lọ lọ́nà. Ọ̀nà ńlá fún wọn níbikíbi tí wọ́n bá dé ni. Ẹlẹ́mùú tí yóò mú afẹ́fẹ́ ò sí. Kò sí súnkẹrẹ gbàkẹrẹ. Bẹ́ẹ̀ ni wọ́n ń sáré lọ títí wọ́n fi dé Ìdí Aró. Ìdí Aró dá páropáro. Mọ́tò ọlọ́pàá méjì dúró síwájú ilé Lápàdé. Ọlọ́pàá mẹ́rin yan síwájú yan sẹ́yìn nítòsí mọ́tò wọn. Bí òpònú aláìníṣẹ́, bí mọ́tò tó gbé Lápàdé dé ti dé iwájú ilé, ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó yan sáré mú jẹ̀sẹ̀ mọ́ rẹ̀ lápò. Ó ń sọ̀rọ̀ sínú rẹ̀. Ọlọ́pàá mìíràn súnmọ́, ó ń forí sọ pé ó dáa bẹ́ẹ̀, ó ń lérí bí akọ aláǹgbá. Lápàdé sọ̀kalẹ̀ nínú mọ́tò, kò wọ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yìí. Àwọn nọ́ọ̀sì sọ̀kalẹ̀, wọ́n dúró lọ́kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti òsì Lápàdé. Wọ́n ń kẹ gẹ̀gẹ̀ wọnú ilé lọ bí ọlọ́kùnrùn tí ò lè dárìn. Wọ́n fọwọ́ mú. Tàfá, Akínwùmí, Láìdé àti Jọládé rìn bọ̀ lẹ́yìn. Dàdá sáré wá pàdé wọn, ó fi tayọ̀tayọ̀ kí wọn káàbọ̀. Bí wọ́n ti ń gòkè lọ ni wọ́n ń gbúrò mọ́tò tó gbé dókítà Jídé wá. Jídé fúnra rẹ̀ ló wa mọ́tò náà. Àwọn ọlọ́pàá tún sọ̀rọ̀ sínú jẹsẹ̀mù. Lápàdé gòkè àtẹ̀gùn, Dàdá sì bá sílẹ̀kùn pálọ̀. Gbogbo wọn wọlé. Dókítà pàṣẹ pé kí gbogbo ènìyàn ó jókòó ní pálọ̀. Ó sì fa Lápàdé wọ yàrá rẹ̀ lọ. Tàfá dìde ọ̀nà tàntàn. Ọ̀yá o. Ó fẹ́ máa lọ sí yàrá rẹ̀ náà. Bó ti ń lọ ó ní ká ṣe kẹ́rù bàgbẹ̀. Dókítà ń pọ́n jẹ̀bẹ̀ lẹ́kìsà o. Bàbá nìkan ni wọ́n ń gbé gẹ̀gẹ̀ bí ẹni ń gbẹ̀yìn adìẹ. Ibi èmi gan làwọn jàǹdùkú ọ̀hún lù tí wọ́n kì mọ́lẹ̀ tí wọ́n kọ́kọ́ ká mọ́lé. Ìkòkò gbọ́mọ tálákà láàlà oko, kò sẹ́ni tó gbọ́ o. Gbà tó wá fẹ́ gbọ́mọ olówó láàrin ìlú, àwọn ará ìgboro ń wu bí ajá. Sí ọ, ọ̀nà ló jì o. Ẹrú náà kúkú ní baba, bá a sì ti bí ẹrú la bọ́mọ o. Kí n ṣe kí n lọ wábì kan gbẹ́mú jàre, kí n sẹnu lóore. Látọjọ́ yìí, Lábọ́, Yemẹtu, èwo ni ń ó lọ o. Àárò mi ó ti máa sọ wọ́n o. Ilé kò rọ́ lè nira díẹ̀. Níbùkà agbẹ́muyọ́ná, kù ló ń sọ. Níbùkà agbẹ́muyọ́ná, kù ló ń sọ. Bí òkú bó ti ń jáde lọ, gbogbo ilé dákẹ́ ṣíríṣírí, ẹnikẹ́ni ọ̀fọ̀ mọ́. Kẹ̀kẹ́ pamọ́ wọn lẹ́nu. Lójijì lẹ́nìkan kànlẹ̀kùn gbàgbàgbàgbà tó sì fagídé wọlé bí ẹran tó jágùn. Ilẹ̀kùn sí gbaragada sílẹ̀, ó sọ lú ògiri, ó sì tún fagbára para rẹ̀ dé tí gbogbo ilé fi mì tìtì. Dàdá dìde sí i, ó sì fìbínú sọ pé bàbá yìí táláìsàn wà nínú ilé. Àgbàyà Áùdù ló fagbára wọlé bẹ́ẹ̀. Bó ti wọlé, ó wo pálọ̀ gàràgà, ó ní Lápàdé dà. Kò sẹ́ni tó dá lóhùn. Tàfá padà wọlé dé, ó san aṣọ ìbora mọ́rùn. Ó ṣe ẹgbẹ́ ẹni pé kò rí Áùdù, ó ní wèrè wo ló mẹ́lẹ̀kùn bẹ́ẹ̀ nígbà tí mo fẹ́ sùn. Orí onítọ̀hún ò pé ni. Àpà amùsùà, ṣé kò mọ̀ pé owó ni wọ́n fi solẹ̀kùn mára lé ni?
ta ló fẹ́ bó lé mọ́ wa lórí bonítọ̀ ń bá fẹ́ kú ṣebí kó kàn lọ jánà mọ́ mọ́tò lẹ́nu ní márosẹ̀ tí dókítà ní ká má pariwo. Áùdù kọjú sí ó ní Tàfá Lápàdé dà. Tàfá rẹ́rìn ó ní ó yẹ kó o ti mú orúkọ mi látọjọ́ yìí. Mò ń gbé bí ní tòótọ́ o ṣùgbọ́n èmi ò kì í ṣe Tàfá Lápàdé o. Tàfá Ìgìrìpá lèmi o, ọmọ Láwálé, èmi Àjàó Àró, ajámọláyà bíi dákẹ́ ń bẹ̀. Mo ní Lápàdé dà Tàfá. Tàfá wo ti kàtẹ́gbẹ́ wá ní máa bí mi o, ọ̀gá pólíìsì, o mọ̀ pé ojú oorun ni wọ́n wà bí? Ṣẹ́jọ gba sí epo òyìnbó tí kì í sùn ni, orí iṣẹ́ laago kú sí. Sọ fẹ́ rí wọn ni, o lè padà wá lọ́la tàbí kó ránṣẹ́ lẹ̀ o. Áùdù pagoro sọ́nà ẹnu ọ̀nà yàrá, ó fẹ́ ṣílẹ̀kùn wọlé. Tàfá gba wájú rẹ̀ ó ní o ò tó bẹ́ẹ̀, mẹ́wàá rẹ̀ ò tó bẹ́ẹ̀, apànìyàn ni ọ́ ni. Bí wọ́n bá bí ọ dáa bẹ́ẹ̀, fọwọ́ kan ilẹ̀kùn yẹn, ilẹ̀ á ga jù ọ́ lọ. Dókítà Jídé ṣílẹ̀kùn jáde láti inú yàrá Lápàdé ó ní ẹ túra ká o ẹ̀yin ará bí. Ó ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní sí mọ́yà rẹ̀. Lápàdé ó yè ẹ̀mọ́ mi kàn yóò fi lògbòlògbò díẹ̀ sí ni yóò yè lágbára Ọlọ́run kì í gbọ́ràn ni. Mo ti kìlọ̀ fún títì kò ní gbọ́, mo ní kó máa sinmi. Ó rò pé egun ń le bíi tìgbà èwe, a máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sá ẹ̀mọ́ mi kàn yóò sùn o, yóò sùn dáadáa. Ó tiẹ̀ lè dàárọ̀ lákó tó jí báyìí nítorí oògùn tó lágbára mo lò fún. Kó tó lè gbọ́ nǹkan kan táyé ń wí yóò tó ọ̀la o. Tàfá ní ọpẹ́lọpẹ́ yín sà dókítà, orí tí yóò lani ní gbé ọláwo orí kò ní. Ẹ̀rín pa ẹ̀rín jẹ nínú pálọ̀. Láìdé ní aláwo rere ní gbèkó ni àbí ọláwo orí, àrín lami lójú ni wọ́n rín. Gbogbo yín ẹ máa yọ lù mí ni Tàfá fi dáhùn. Ṣé bí ọ̀kan náà ni? Ṣé aláwo rere ò lè máa jẹ́ ọláwo orí? Orí ó sà ti gbé ọ̀kan kò ní bẹ̀ kó lè bá a láni. Orí tí yóò gbé ni kì í tó kẹlẹ̀bọ̀. Jídé ní Tàfá kí ni wọ́n ṣe ń pálọ̀? Gba yàrá rẹ lọ kíákíá kí n lọ yẹ̀ ọ́ wò níbẹ̀. Bóyá n ó fokùn dé ọmọ bẹ́ẹ̀dì rẹ ni kò yé ta fẹlẹ́fẹlẹ́ kiri. Àwọn kan ṣe mí bẹ́ẹ̀ níjọ́sí o, àbí wo ni bàbàrà ń bẹ̀? Wò ó bí ojú rẹ ti ń pọ́n ṣẹṣẹ tó ń sepin bí òrí àmọ́ inú ọyẹ́. Ẹ̀rẹ̀kẹ́ rẹ lọ yó rọ́tọ́rọ́tọ́ yìí bíi tolókè ilẹ̀, bíi tọmọ tó ń jinlẹ̀. Nṣó ní yàrá kí n fẹ̀rọ yẹ gbígbóná ara rẹ wò àti lílù kìkì ọkàn rẹ. Kí ló ń wá ní pálọ̀ abetí lápá? Ìbú tí mo wá gbà náà nìyẹn, mo sì ti gbà á tán o, kí n lọ sùn náà ló kù. Ó nawọ́ sí Áùdù ó ní kí ni wèrè játijàti yìí? Kí ni wèrè játijàti yìí ló wá jí mi o? Yàrá ni mo sùn sí o, tí mo ṣẹ̀ṣẹ̀ ń sùn lọ yẹ́ díẹ̀díẹ̀ ẹ̀dẹ̀ ń wòran. Gbogbo yín ẹ ò mú so. Ẹ bá mi kìlọ̀ fún o, mò ń ké báyìí o, wèrè tèmi ju tí ẹ lọ o, èmi ń sínwé gidi ni o, mo lè sọ̀rọ̀ bí agbọ́n o, mo lè dági bí ẹ̀fọ̀n. Ojú bàbá rere ló ń tì mí o, àti ti dókítà eléyìí kì í sọ ọlọ́pàá o, ó sọ ọlọ́pàá rí ni o. Sèfílíà ní báyìí bíi tèmi, aṣọ sèfílíà ló wọ̀ sọ́rùn. Mi ò kẹ̀rẹ̀ rárá o, bí mo bá já kò sí bàbá ẹni tó lè mú mi so o. Ṣé nítorí iṣẹ́ tó bọ́ lọ́wọ́ rẹ̀ ló fẹ́ wá kanra mọ́ aláyé? Kó o papọ́n àìsàn wọn díẹ̀díẹ̀ o, mọ̀ ara rẹ lọ́dọ̀ tèmi o. Kíní tó dàbí olókìlẹ̀ tójú rẹ̀ ń pọ́n yìí, tójú rẹ̀ ń ṣe pé Jídé ní dágẹ́ ń bẹ̀. Ó tó ọ, olórí ọlọ́pàá lọ ń dàpárá síbẹ̀. Dájúdájú kíní ti ta sí ọlọ́pọlọ. Nṣó yàrá rẹ kí n lọ ṣàyẹ̀wò. Tàfá sílẹ̀kùn jáde lọ. Jídé ní Áùdù ó ti yá gbọ́, ó ṣe gan tó gbọ́ tó wá o, kì í gbọ́ràn ni. Lápàdé ò lè gbọ́ràn kọ̀ lọ́rọ̀ gbọ́. Ohun tí ojú rẹ̀ bá rí ó dá a lára ni. Ẹni àwí fún ọ̀bàjẹ́ ọgbọ́. Ṣé ìwọ ọlọ́pàá kì í tán lára yín láéláé ni? Ó sáà ti sùn báyìí ná. Áùdù ní irú àwọn èèyàn wo ni mo kàn yìí? Láìdé ní Jọládé, ṣé ìwọ náà wà nínú fídíò òfófó àlejò ó jẹ́rìí? Láìdé, ẹnu mi gan ni yóò ti dùn jù tí n ó máa sọ pé bẹ́ẹ̀ láti ṣera wa. Ipa wo ni wò kò ń bẹ̀? Mi ò tí ì mú ọ̀kan gidi o, bóyá kí n ṣe bójú rí ni tàbí ọ̀lẹ́ dàrùn. Báyìí la parí orí 12 nínú ìwé nì Kárìn Kápọ̀ láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédèjì.
pẹ̀lú ògo Ọlọ́run orí 13 láti tẹ̀síwájú láìpẹ́ jọjọ. àkọlé ti mẹ́ńbẹ̀ àparí iṣu. ẹ má gbàgbé láti subscribe sí channel yìí. kọ̀nà ẹ lówó bẹ́ẹ̀ ni ọ̀nà ẹ ní dátà fún amí nígbàkúgbà tí mo bá fi fídíò míì síbẹ̀ ni àti kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá. kọ̀nà ẹ lówó bẹ́ẹ̀ náà ni ọ̀nà ẹ ní dátà. kọ̀nà ẹ ní kankan láti subscribe sí channel yìí ju pé ẹ máa rí notification nígbàkigbà tí mo bá upload fídíò míì sórí ìkànnì yìí. ẹ má gbàgbé láti subscribe sáwọn channel àkàndá tó tún kù bíi Òwe Yorùbá TV níbi tá a ti ń kọ́ nípa òwe síwájú sí i, Oríkì Yorùbá TV níbi tá a ti ń sọ oríkì orílẹ̀ Yorùbá káàkiri. bákan náà ni Àṣà Yorùbá TV níbi tá a ti ń sọ̀rọ̀ nípa àṣà Yorùbá, Akọ́mọlédè Yorùbá TV, Ìkórìtà Kò Yé Mi àti Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi ní ọ̀dọ̀ tèmi, ẹ̀yin ńkọ́? àjùwàṣe o.